Ẹ̀kálẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti mọ̀ gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa ẹwà ìṣirò, ibi tí a ti ń ṣàlàyé ní èdè abínibí wa Yorùbá ìwé ọ̀jọ̀gbọ́n yẹn, ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. So pẹ̀lú ògo Ọlọ́run bá a máa tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé ní ọ̀sẹ̀ tó kọjá. Tá bá gbàgbé níbi tá a ti dúró lọ́sẹ̀ tó lọ, òun náà ni general terms of binomial expansion. Tá dẹ̀ sọ fún wa pé general term ó ní àǹfààní púpọ̀. Nínú àwọn àǹfààní tó ní, òun náà ni pé kí ni o, tí n bá fẹ́ mọ coefficient expansion, coefficient kan nínú àwọn expansion mi, so tàbí táàmù kan nínú àwọn expansion mi, tí n dẹ̀ ṣe fẹ́ ṣe kí ni o, tí n fẹ́ ṣe dààmú láti lo Pascal triangle tàbí lo combinatorial coefficient láti fi tú expansion yẹn sílẹ̀, a máa lo general term mi. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé n bá nírú nǹkan báyìí x plus y raised to power 50. So tí wọ́n á ní ká sọ tí 23rd term ó mọ jẹ́, ká sọ tí 23rd term ó mọ jẹ́ tàbí coefficient ti 23rd term. Tá a wá fẹ́ mọ tú eléyìí kalẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan, ajá sí pé nínú àwọn tá a lè lò, òun náà ni ká lo kíni o, ká lo general formula eléyìí tá a derive ní ọ̀sẹ̀ tó kọjá hàn. So tí a ń pè ní kíni o, n combination r an minus r b raised to power r. A ṣàlàyé fún wa pé kíni o, ẹni wa yìí òun náà ni power o, ẹni ó mọ jẹ́ power. So eléyìí ó mọ jẹ́ kíni a wa, táàmù alákọ̀ọ́kọ́ ni a, táàmù ẹlẹ́ẹ̀kejì ni b, àti mọ a, àti mọ b, àti mọ n. Kí ni r ó jẹ́ o? R ó máa wá jẹ́ a mọ̀ rí r láti bí táàmù tí wọ́n ti ní ká ṣe kí ni o, tí wọ́n fẹ́ ká wá. Ṣé pé nígbà tá a ṣe fọ́múlà yẹn lọ́sẹ̀ tó kọjá, a rí wípé nígbà tí r wá bá jẹ́ 2, ó mọ̀ ṣe déédé pẹ̀lú táàmù ẹlẹ́ẹ̀kẹta nínú expansion wa. Ajá sí pé wọ́n ṣe ní ká find the 23rd táàmù yìí, r mi ó mọ̀ jẹ́ kí ni o, r ó mọ̀ jẹ́ 22. A wá sọ sínú fọ́múlà wa láàfin wa. So nínú àwọn tá a tún gbéyẹ̀wò lọ́sẹ̀ tó kọjá, òun náà ni kí ni sigma notation. A ní tá a bá fi summation síwájú general formula yìí, yóò mọ̀ jẹ́ sọ́ọ̀mù gbogbo táàmù nù binomial expansion wa. So ajá sí pé tá a bá fẹ́ find the sọ́ọ̀mù series, a la lè lo àwọn sigma notation yìí bákan náà. So gẹ́gẹ́ bí àpẹẹrẹ, a ní tá a bá nírú nǹkan báyìí, bẹ́ẹ̀ 1 plus 3 plus 5 plus 7 plus 9. So ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí series yìí, táàmù ọyọ kọ̀ọ̀kan àbí ká sọ pé àjọṣe tó wà láàrin táàmù alákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni pé odd number ni o. Odd number làwọn number, ẹ rí pé wọ́n odd ni o. 3 odd náà ni o. Torí òfin tá a lè mú òun náà ni pé láti mọ alákọ̀ọ́kọ́ tàbí ẹlẹ́ẹ̀kejì, a sì mọ̀ pé a mọ̀ pé nǹkan kan ní odd number. A máa pè nǹkan kan ní odd number tó bá yẹ pé ó wà nírú nǹkan báyìí 2r minus 1. Yóò ṣe bá wọn. Torí mo ti mọ̀ pé tí r mi bá jẹ́ nọ́mbà, so tí r bá jẹ́ natural number, gẹ́gẹ́ bí àpẹẹrẹ, níwọ̀n gbà tí n bá fi lè multiply rẹ̀ pẹ̀lú 2, màá máa ní even. So tí yé mi bá wọn. So tá a bá ti ní àwọn multiple ìlọ́po 2, ìlọ́po méjì nọ́mbà kan, even number ni ó mọ̀ fún wa. Ìlọ́po méjì nọ́mbà kan, even number ni ó mọ̀ fún wa. Ṣùgbọ́n tá a bá ń yọ wọn kó ń bẹ̀, ẹ rí i pé òun ni pé kí ni o, tẹ́lẹ̀ bá jẹ́ multiple tẹ́lẹ̀, ìlọ́po 2, níwọ̀n ìgbà tí n bá ti yọ wọn kúrò ń bẹ̀, kò ní lè lọ mọ́. Ajá sí pé ilé ọmọ jẹ́ kí ni o, ilé ọmọ jẹ́ odd. So tí yé bá wọn. So ajá sí pé fọ́múlà ilé ìlélẹ́ pé 2r minus 1. Tá a bá wò, a rí i pé yóò ṣiṣẹ́ fálákọ̀ọ́kọ́ yìí o. Níwọ̀n ìgbà tí n bá sọ pé r mi bá jẹ́ 1. Ajá sí pé tí r mi bá jẹ́ 1, ilé ọmọ jẹ́ 2 times 1 minus 1, tó jẹ́ 2 minus 1, ilé tó jẹ́ 1. Mo bó ti ń bá ẹ rí i pé ó lè ṣiṣẹ́ fún táàmù ẹlẹ́ẹ̀kejì náà. Nígbà tí r mi bá jẹ́ 2, òun náà jẹ́ 2 times 2 4 minus 1, ilé tó jẹ́ pé kí ni o, ilé tó jẹ́ 3. Ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa, ajá sí pa lè mófin yọ. Òfin wa náà ni pé kí ni o, táàmù yìí yóò mọ̀ jẹ́ kí ni o, 2r minus 1. Òun náà ni fọ́múlà tá a lè fi rí. Ṣùgbọ́n series ni o, ìyàtọ̀ wà láàrin series àti sequence. Ká pé n bá kọ 1 3 5 7 9. So tí yé bá wọn. Tí n bá kọ 1 3 5 7 9. Sequence nìyẹn o. Sequence lè tó nọ́mbà tó tẹ̀lé àwọn òfin
ẹ rí i pé òfin tó wà láàrin lẹ́yìn ni pé máa fi 2 kún nọ́mbà kan kó fi lè mọ èyí tó kù lẹ́yìn rẹ̀ so ẹnu kí tá a bá ń ro kí ni o tá a bá ń ro 2 mọ́ máa gẹ́tì èyí tó kù lẹ́yìn rẹ̀ tí n bá tún ro 2 mọ́ eléyìí náà máa gẹ́tì èyí tó kù lẹ́yìn rẹ̀ tí ń ṣe 5 so tí bá ń sequence nìyẹn o ètò nọ́mbà tó tẹ̀lé àwọn òfin ṣùgbọ́n tá a bá ní series wà ní ìròpọ̀ sequence ajá sí pé tí n bá sequence lélẹ́yìí o so ajá sí pé series ni pé tí n bá ro àwọn sequence mi papọ̀ 1 + 3 + 5 + 7 + 9 mo ti ní series so tí bá wọn so series wà ní pé ìròpọ̀ ajá sí pé tẹ́lẹ̀ ìbá jẹ́ pé tí mo fi ń mọ sequence ni tí mo sì mọ̀ pé lèyí jẹ́ series ajá sí pé wọ́n mọ̀ jẹ́ summation 2r - 1 torí mo ti mọ̀ pé sum òun ni series ó ti yé mi báwọn r mi yóò máa bẹ̀rẹ̀ látòrí kíni 1 yóò mọ̀ parí sí kíni o yóò mọ̀ parí sí orí n tàbí ká pè ní infinity so tó bá yẹ pé mo kọ plus n sí báyìí ajá sí pé yóò tán sórí n so ti yé wa báwọn bẹ́ẹ̀ láì kọ́ sí tó jẹ́ pé lẹ́yìn nìkan ni mo kọ tí mo kan a máa ń pa àwọn eléyìí ní kíni ellipsis ni àwọn ọmọ mẹ́ta yẹn ìtumọ̀ ọmọ mẹ́ta yẹn ni pé kò ní kíni kò lópin ó sì tẹ̀síwájú ajá sí pé lórí infinity ni ó ṣe kíni o lórí infinity ni ó dé jẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa mọ̀ bẹ̀rẹ̀ so ní frame 44 láti òní lọ láti òní so ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé tí a pè ní sum of the first n natural numbers the sum of the first n natural number ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí níbi ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn nínú àwọn ẹwà eléyìí tó wà fún Pascal triangle tẹ́ bá gbàgbé a pè nǹkan kan ní kíni o a pè nǹkan kan ní triangular number kí ni triangular number a ní tẹ́ bá wo diagonal ẹlẹ́ẹ̀kejì ní Pascal triangle yìí yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú triangular number òun lélẹ́yìí Pascal triangle mi mo ní 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí sótíyé diagonal alákọ̀ọ́kọ́ yìí mo ń bọ̀ diagonal alákọ̀ọ́kọ́ yìí báyìí alóhùn ní kíni o ones ẹ jẹ́ ń lo diagonal alákọ̀ọ́kọ́ òun ní ones sótíyé mi báwọn diagonal ẹlẹ́ẹ̀kejì set of natural number diagonal ẹlẹ́ẹ̀kẹta ẹ má bínú òun ni triangular number eléyìí là ń pè ní kíni triangular number ẹ rí pé tẹ́ bá rántí nínú ìgbà tá a ṣe triangular number àwọn mo fún wa ní formula kan tó ipa lè fi mọ wá iye dot tá a mọ̀ nínú triangle kan mo sọ fún wa ìdí tí wọ́n fi pè ní triangular number lélẹ́yìí o ṣe pé tá a bá ní 1 níbí báyìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ so tí báwọn a máa pè lè ní first triangle second triangle third triangle lélẹ́yìí o fourth triangle lélẹ́yìí wọ́n ṣe mọ̀ ní pé kí ni o tẹ́ ẹ bá ń ro ajá sí pé tí bá fẹ́ mọ̀ pé first triangle mi jọyọ̀ kan so tí báwọn second triangle mi ó jẹ́ kí ni o ó jẹ́ mẹ́ta dọ́ọ̀tì tó wà nù rẹ̀ jẹ́ mẹ́ta ajá sí pé ìròpọ̀ first 2 natural number òun ló fún mi ní kíni o òun ló fún mi ní second triangle yóò mọ̀ fún mi ní iye dot tó wà níbi second triangle tẹ́ bá kíyèsí third triangle gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ rí pé dot mi ò la níbẹ̀ 1 2 3 4 5 6 mẹ́fà ni o ó ṣe déédéé pẹ̀lú kẹ́hìnrò kíni o kẹ́hìnrò first 3 natural number gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni fourth triangle mi náà ó ṣe déédéé pẹ̀lú kẹ́hìnrò kíni o first 4 natural number ẹ pé tẹ́ bá ṣàkíyèsí mo ní tá bá fẹ́ mọ nth triangle iye dot tí ó máa wà nínú nth triangle ta ní ọ̀nà mi létí rẹ̀ bó mo láti mọ iye dot tí ó máa wà nínú nth triangle Ayọ̀mídé so wà pẹ̀lú wa tọ́ ẹ rí pé tá bá rántí láwa tá ń bá ẹ̀kọ́ yẹn náà lọ bóyá wa tá wà ní orí ìkànnì Facebook a lè ṣe kíni a lè kọ sílẹ̀ a mọ̀ rí ìntàbá kọ so náà ni pé kíni inú fọ́múlà tá a fi mọ̀ ṣe
mo lóhun ní kí ni o tá bá fẹ́ mọ̀ nth triangle, number of dots in n triangle, wọ́n náà ní n times n plus 1 divided by 2. Ajá sí pé tí wọ́n bá béèrè lọ́wọ́ yín pé kí ni o iye dots mi ò lá máa rí nínú kí ni o 100th triangle, mo ní ká má dára láàmú, kí ni ó máa jẹ́ 100 times 101 divided by 2. Question yẹn mọ́ ń jáde púpọ̀ pàápàá jùlọ fún àwọn tó bá ń ṣe kí ni o GRE. Wọ́n pé irú dot mi ò lẹ́mọ̀ rí nínú kí ni o 150 triangle, kò nídìí kẹsẹ̀ mọ́ kálẹ̀ ọ̀kọ̀ọ̀kan torí mo ti mọ̀ pé 150 triangle yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kí ni o ìròpọ̀ first 150 natural number. Ẹ máa béèrè pé bó ni wọ́n ṣe mọ nọ́mbà yìí tó ti yé bá bó ni wọ́n ṣe kí ni o bó ni wọ́n ṣe mọ fọ́múlà yìí òun náà la fẹ́ mọ̀ ṣe kí ni la fẹ́ mọ̀ ṣàlàyé lọ́jọ́gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé nínú kí ni o nínú frame 44 tí a mọ̀ sí sum of the first n natural number, sum of the first n natural number. Ìjẹ́ tẹ́lẹ̀ ẹ̀ bá yé wa ká má gbàgbé o tá a bá ní natural number wa kí ni natural number? Àwọn natural number àwọn náà ní kí ni àwọn counting number. Natural numbers are counting numbers. Àwọn nọ́mbà táwọn ọmọ kéékèèké mọ́ ń bẹ̀rẹ̀ sí kà. Kí làwọn nọ́mbà wọn 1 2 3 4 5. Ẹ rí pé àwọn ọmọ kéékèèké wọ́n bẹ̀rẹ̀ láti bo wọ́n bẹ̀rẹ̀ látòdo àti wọn àwọn àánú tí mo bẹ̀ débi tó dé tó ti bá wọn. Tó bá ní 0 sínú àwọn ọ̀jọ̀gbọ́n mìíràn nínú àwọn ìwé mìíràn wọn ló ti di whole number. Àwọn ẹlòmídẹ́ sọ pé irọ́ kódà gangan kò whole number kò sí 0 ń bẹ̀. Ìpè lọ́dọ̀ tí wọ́n gbé whole number tí wọ́n àti wọn ló ti bẹ̀rẹ̀. So nínú ìwé mìíràn àwọn argue pé kí ni o wọ́n jiyàn pé natural number ó tún kó 0 sínú. So ti yé bá mo ṣàlàyé ìdí tí wọ́n fi sọ oúnjẹ yẹn pé àwọn tó ní natural number ipò kó 1 sínú. Ìpè àti wọn ló ti bẹ̀rẹ̀ òun náà ni pé tá bá fẹ́ ka number 1 2 3 4 5 6 7 8 ó ti yé bá pé number tá a mọ̀ ń kà mo rò bó ti yé bá ṣùgbọ́n àwọn tó sọ pé kí ni o àwọn tó yẹ pé tó sọ pé 0 wà ń bẹ̀ òun náà ni pé tí n bá ní 1 2 3 4 5 6 7 8 9 ẹ rí pé tí n bá dé 10 náà 0 wà ń bẹ̀ mo rò bó ti yé bá so ìdí táwọn fi mú wá ni ẹ ajá sí pé tẹ́lómi bá sọ tẹ́ bá gbé lọ́dọ̀ ẹlòmíì tó bá gbé natural number tó ń bẹ láti 0 kò túmọ̀ sí pé kẹ́mọ́ bá jiyàn tó ti bá so tó ra rí àkọọ́lẹ̀ pé kí ni o so ó lè bẹ̀rẹ̀ láti 0 ó dẹ̀ sì lè mọ́ bẹ̀rẹ̀ láti kí ni o ó dẹ̀ lè mọ́ bẹ̀rẹ̀ láti 0 pẹ̀lú àlàyé tí mo ṣe yẹn so ti bá àwọn natural number wá nìyẹn bó wá ní tí n bá ní natural number ẹnu kọ́ ajá sí pé màmá ní 1 2 3 4 5 débò dórí n ẹ má gbàgbé ellipsis òun náà ni pé kí ni ó tún tẹ̀síwájú dórí n kí leléyìí o mo ní sequence ni o ètò nọ́mbà ni o látara rẹ̀ a tún lè yọ series ajá pé series òun náà ni pé kí ni ìròpọ̀ gbogbo wọn yóò mọ jẹ́ kí ni 1 plus 2 plus 3 plus 4 plus 5 plus 6 plus ... plus n ọ̀yà pẹ̀lú ń ta tí mo sẹ́yìn bó ni tí n bá fẹ́ gbélé sí sigma notation kan ajá sí pé mo lè sọ pé summation r kọ́mọ jẹ́ r o tí r mi wà ń bẹ̀rẹ̀ látòrí ibo tó ń bẹ̀rẹ̀ látòrí 1 tó wà ń parí sí n tó ti bá sẹ́yìn pé ta bá fẹ́ tú eléyìí sílẹ̀ padà òun náà ni pé kí ni nígbà tí r bá jẹ́ 1 yóò mọ jẹ́ 1 ìtumọ̀ sum yẹn ni pé plus ìgbà tí r bá tún jẹ́ 2 yóò mọ jẹ́ 2 ìgbà tí r bá jẹ́ 3 yóò mọ ó ti yé bá ìgbà tí r bá jẹ́ 4 ó ní pé r is equal to r ó mọ bẹ̀ látòrí 1 yóò mọ parí sórí ibo yóò mọ parí sórí n mo rò bó ti yé wa báwọn so ìtumọ̀ ilé ẹ̀ nìyẹn ìjẹ́ tẹ́lẹ̀ ẹ̀ bá yé wa ta dẹ̀ ti mọ in tó túmọ̀ sí bó wà ní mo ti mọ̀ pé kí ni o summation r is equal to 1 r raised to up to n òun ló ń fún mi ní kí ni o òun ló ń fún mi ní natural number dérí ibo dórí n ọ̀yà eléyìí bákan náà wẹ̀ bó ni ká pé n bá fẹ́ kọ́ látòrí 1 tí n bá fẹ́ bẹ̀rẹ̀ láti kí ni o descending order ẹ̀rí pa ní ascending adẹ̀ ní descending ascending ni pé kẹ́ bẹ̀rẹ̀ nọ́mbà láti ibi tó ti kéré lọ sí pípọ̀ bí a ní ìsìnkú ní kẹ́ ka 1 látòrí 10 in ascending order òun náà ni pé máa bẹ̀rẹ̀ 1 2 3 4 5 6 7 8 9 10 descending order ni pé kẹ́ bẹ̀rẹ̀ látòrí 10 10 9 8 so ti bá dérí ibo dérí 1 ajá pé tí bá eléyìí a rí pé ascending order ló wà a tún lè kọ́ ní descending order bákan náà wẹ̀ tí bá fẹ́ kọ́ descending order ajá sí pé àti bo ni ó ti bẹ̀rẹ̀ yóò jẹ́ n
then plus n minus 1 so yẹ wá bó ṣe jẹ́ n minus 1 torí pé 1 ni ìyàtọ̀ tó wà láàrin wọn so ti yẹ ajá sí pé tó bá pé ní 100 ni kí lákàn ká tó kan 100 99 bó mo ṣe mọ̀ pé 99 ni mo yọ wọn àkó so ti yẹ bá 4 lélẹ́yìí kí lákàn ká tó kan 4 3 bó la ṣe mọ̀ pé 3 ni ayọ wọn àkó nu 4 so ti yẹ bá so ìgbà tẹ́lẹ̀ jẹ́ n ajá sí pé n tá kàn ká tó kan n òun náà ní kí ni n minus 1 oh so ajá sí pé ilé ọmọ jẹ́ plus n minus 1 plus n minus 2 dérí mo òun náà dérí 1 mo bó ti yẹ bá alákọ̀ọ́kọ́ àtò lásẹ̀ndìn ẹlẹ́ẹ̀kejì àtò ní descending ọ̀yá bó wà ní kápẹ́ ń bá ro méjèèjì papọ̀ ńkọ́ kápẹ́ ń bá pélé ní equation 1 tẹ́lẹ̀ dẹ̀ sì jẹ́ equation 2 ajá sí pé tí ń bá ro méjèèjì papọ̀ equation 1 plus equation 2 kí lélẹ́ ọmọ fún mi ilé ọjà summation r is equal to 1 to n plus summation r is equal to 1 to n is equal to what? ọ̀yá ajá sí pé àwọn àní ẹjẹ́ mọ́ hádìí àwọn táàmù yún lọ́yọ̀ kọ̀ọ̀kan ilé ọmọ jẹ́ kí ni 1 plus n 0 ni nígbà yẹ pé mo ń ro méjèèjì papọ̀ alákọ̀ọ́kọ́ arákùnrin plus alákọ̀ọ́kọ́ arákùnrin plus alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì arákùnrin eléyìí èyí tá a tò lásẹ̀ndìn yìí 2 plus ẹlẹ́ẹ̀kejì èyí tá a tò ní descending yìí òun ló jẹ́ kí ni o n minus 1 ọ̀yà plus ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ 3 plus kí lẹ́lẹ́ẹ̀kẹta eléyìí n minus 2 so ti yé bá wọn ẹ pé tá a bá ṣe títí yóò mọ jẹ́ kí ni o plus dot 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 plus ọ̀yà n plus 1 ooo ẹ dákun sóyè wa n plus 1 ìyìn ṣe májíìkì o aro kí ni o aro táàmù méjèèjì ń papọ̀ aro eléyìí tó jẹ́ 1 eléyìí tó jẹ́ equation 1 tí a mọ̀ sí ìta tó lásẹ̀ndìn àti descending táàmù alákọ̀ọ́kọ́ yìí pẹ̀lú táàmù alákọ̀ọ́kọ́ eléyìí òun ló fún mi léléyìí so ti yẹn báwọn táàmù ẹlẹ́ẹ̀kejì àti táàmù ẹlẹ́ẹ̀kejì òun ló fún mi léléyìí so táàmù ẹlẹ́ẹ̀kẹta àti táàmù ẹlẹ́ẹ̀kẹta mú wọn báwọn nígbà ipá ń ro wọn papọ̀ ni. ìjẹ́ tí eléyìí bá yé wa ajá sí pé kí leléyìí ó mọ fún mi o eléyìí àtẹléyìí ṣe ìpọ́n jọra wọn tẹ bá ro nǹkan méjì papọ̀ bisikíìtì kan àti bisikíìtì kan yóò jẹ́ bisikíìtì mélòó bisikíìtì méjì ajá sí pé sigma yìí àti sigma yìí yóò mọ jẹ́ 2 summation r is equal to 1 to n so ti yé báwọn is equal to 1 plus n tẹ bá collect like time mú bíbá yìí 2 minus 1 yóò fún mi ní 1 òun náà tún jẹ́ kí ni o 1 plus n ẹlẹ́ẹ̀kẹta náà 3 minus 2 náà tún fún mi ní kí ni o yóò fún mi ní 1 òun náà jẹ́ 1 plus n up to what 1 plus n sorry ajá sí pé táàmù kọ̀ọ̀kan tá a bá ro àwọn méjèèjì ń papọ̀ ascending order ní àti descending order o kí ni màá máa get o màá máa get tí mo pè ní kí ni o 1 plus n lọ́yọ̀ kọ̀ọ̀kan wọn tó ti bá wọn ajá sí pé lé ọmọ jẹ́ fún mi ní yóò mọ̀ fún mi ní kí ni o 2 summation r is equal to 1 to n r is equal to what ọ̀yà bóòní mo ń ro eléyìí papọ̀ lọ́nà n ká pé ń bá ní bisikíìtì lọ́nà 10 bisikíìtì lọ́nà 10 ṣe àgbé kí ni ó jẹ́ papọ̀ 10 bisikíìtì ẹni lọ́nà 10 kí ni ó mọ̀ jẹ́ 10n so ti yé ẹni lọ́nà 50 yóò mọ̀ jẹ́ 50n ajá sí pé 1 plus n náà lọ́nà n kí ni ó mọ̀ jẹ́ o yóò mọ̀ jẹ́ n times n plus 1 ìtumọ̀ ẹ̀ náà ni pé ìlọ́po ṣe àgbé tí wọ́n bá ní multiplication pé ìlọ́po nǹkan 2 times 3 náà ni pé 2 lọ́nà 3 tàbí kẹ́ pé 3 lọ́nà 2 mo rò bó ti yé mi bá 1 plus n plus 1 plus n plus 1 plus n tó ẹ pọ́nà 3 ni ajá sí pé ọmọ jẹ́ 3 times 1 plus n ṣùgbọ́n ọ̀nà n ṣe pé ọ̀nà n la lólè yìí dé ajá sí pé ọmọ jẹ́ kí ni n times 1 plus n so ìjẹ́ tẹ́lẹ̀ ẹ̀ bá yé wa ajá sí pé lẹ́yìn nísìnyí yóò mọ̀ fún mi ní kí ni o tí n bá collect like time yóò jẹ́ summation r is equal to 1 to n r is equal to what n into n plus 1 divided by 2 n into n plus 1 divided by 2 mo rò bó ti yí wa báwọn ẹ pé kílẹ̀ o eléyìí tó fún wa ní kí ni o sum of the first n non-zero natural numbers so ti yé báwọn so ẹ rí pé láti ibẹ̀ náà wọ́n ti yọ kí ni o wọ́n ti yọ formula triangular number ẹ̀ àti mọ̀ pé mo sọ fún wa pé tá a bá níye dot mi ò láàmà rí nínú
52 triangle and yóò máa jẹ́ 52 times 53 divided by 2. Mo rò bó ti yá báwọn. So 52 times 53 divided by 2. So bó wá ní eléyìí ńkọ́ ajá sí pé wọ́n máa jẹ́ kí ni o tó bá yí pé n tí ni wọ́n máa jẹ́ kí ni n times n plus 1 divided by 2. So eléyìí ni bá ṣe máa ṣe eléyìí ni bá ṣe máa ṣe. Ìjẹ́ tí eléyìí bá yé wa tá a dẹ̀ tí mọ̀ ìpérú fọ́múlà wa lélẹ́yìí àwa láwọn òfin tá a lè fi lè manipulate true tá a fi lè manipulate àwọn sọ́mọ̀ òun náà ni ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé ní kíni o ní frame 45 rules for manipulating sum. Àwọn òfin eléyìí tá a fi mọ̀ ṣe kíni o tá a fi mọ̀ ṣe àwọn sums wa àwọn sigma wa tó rà lè kàwé débì kan kí wọ́n á kọ̀ nǹkan kan ká máa rò pé bó lè léyìí ṣe jẹ́ bẹ́ẹ̀ tó ti bá àwọn fẹ́ ṣàlàyé àwọn òfin yẹn pé gbà tá a ṣe combinatorial coefficient náà ṣe pé ọ̀jọ̀gbọ́n mú òfin kan wá nínú òfin tó mú wá náà ni pé tí n bá ní n combination n kí n mọ̀ dára mi láàmú kí ni ọmọ fún mi yóò bọ̀ fún mi ní 1 tó ti bá àwọn so òun náà ni pé tẹ́ bá ṣe kí ni o tá bá ti ṣe agbọ́nrin ìṣirò kan òfin mọ́ ń yọ òfin yẹn lè yóò wá dì mọ́ sọ́dà téèyàn bá padà dé agbá mi lọ́jọ́ iwájú tí wọ́n wá gbé òkè náà kíní kan bá jẹ́ báyìí ànímọ̀ pé bó ni bó lélẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀ o so òun náà ni pé kí ni òfin yẹn ni wọ́n mọ̀ ṣe kí ni o ni wọ́n mọ̀ mọ́lé kí lófin alákọ̀ọ́kọ́ eléyìí tọ́jọ̀ gbọ́n mú wá òun náà ni pé kí ni o tá a bá ní f of r so ti yé tó bá jẹ́ general term f of r kápò ní general term nínú sum wa tí mo dẹ̀ sí ní k yẹn kápò ń jẹ́ constant ṣe é pé sigma notation means ajá sí pé ọmọ jẹ́ kí ni summation r is equal to 1 to n ń gbọ́ pé f of r mi òun la pè ní general term eléyìí jẹ́ k in tó fi aláwọ̀kọ́ yẹn sọ òun náà ni pé kí ni òkè mọ́ dára mi láàmú tí bá ti ní fọ́múlà tí mo dẹ̀ sí ní constant lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí mọ́ dára mi láàmú kí n gbé constant yẹn jáde òun la máa ń pè ní kí ni o linearity property kí ni o pé o linearity property á padà ṣe so tàbí fún àǹfààní àtàbà ṣe linear algebra a máa ń pè ní linearity property ẹ rí i pé tí wọ́n bá ní pé nǹkan kan wà linear ajá sí pé òfin méjì òun náà ni wọ́n ṣe kí ni o ní wọ́n ṣiṣẹ́ fún alákọ̀ọ́kọ́ la máa ń pè ní kí ni scalar multiplication so ti bá wọn àti kí ni o àti vector addition. Kí ni scalar multiplication? Scalar multiplication náà ni pé tó bá jẹ́ pé n bá ní a mi tó jẹ́ vector tí k mi wá jẹ́ constant ajá sí pé f of tí f yìí jẹ́ function pé f of k mọ́ dára mi láàmú náà ni pé kí ni o k of f of a mo rò bó ti yé mi àwọn là ń pè ní scalar multiplication. Ẹ̀rí vector addition náà ni pé ká pé n bá ní vector méjì ká pé vector méjì yẹn jẹ́ a àti b so òun náà ni pé tí n bá ní function f mi so f of a plus b òun náà ni pé kí n fún àwọn méjèèjì lẹ́ọ̀kọ̀ọ̀kan eléyìí ọmọ jẹ́ kí ni f of a plus f of b tí a àti b mi ó jẹ́ kí ni o ó jẹ́ vector so tí k tó jẹ́ kí ni tó jẹ́ scalar eléyìí ni là ń pè ní vector eléyìí là ń pè ní kí ni o scalar ẹ̀rí àwọn òfin méjèèjì òun là ń pè ní kí ni o linearity property mo rò bó ti wá báwọn so ajá sí pé sọ́ọ̀mù náà ó satisfy kí ni o scalar multiplication ẹ má gbàgbé òfin yẹn lẹ́ẹ̀kan sí pé òun náà ni pé tí n bá ní summation r is equal to 1 to n k f of r so òun náà ni pé kí ni o k ń gbé k jáde tí ń jẹ́ constant mi yóò jẹ́ k summation r is equal to 1 to n f of r mo rò bó ti yọ abáhùn bó wàá lòfin yẹn ó ṣe jẹ́ bẹ́ẹ̀ ọ̀yà a lè proof bó ṣe jẹ́ bẹ́ẹ̀ kápá fẹ́ proof bó ṣe jẹ́ bẹ́ẹ̀ òun náà ni pé mo ní summation r is equal to 1 to n k f of r mo rò bó ti yé mi báhùn r bẹ̀rẹ̀ láti 1 ó parí sí n ajá sí pé tí n bá fẹ́ tú eléyìí lẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan a ti mọ̀ pé sọ́ọ̀mù náà ni pé ìròpọ̀ kó mọ jẹ́ táàmù kọ̀ọ̀kan ká wá rò wọn papọ̀ táàmù alákọ̀ọ́kọ́ òun náà ni pé ìgbà tí r bá jẹ́ 1 ibi tí bá ti r k ń fi 1 sí ajá sí pé yọmọ jẹ́ k f of 1 plus ìgbà tí r bá jẹ́ 2 nǹkan k tún fi 2 sí f of 2 bóòní ìgbà tó bá jẹ́ 3 nǹkan f of 3 ẹ̀rí pé yọmọ dórí bo títà fi dórí f of n mo rò bó ti yé mi báwọn ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa ká ti mọ̀ pé ó jẹ́ kí n tó dórí f of n báyìí ajá sí pé mo lè gbé k yìí jáde o tàbí tí n bá tiẹ̀ fẹ́ gbé k jáde ńbẹ̀
ẹ rí pé lẹ́yìn nísìnyí báyìí kí ni ó di o ká gbé bá kọ k báyìí kí lélẹ́yìn 1 ìròpọ̀ series ó ti di series mo dẹ̀ ní tẹ́ bá ti rí series ẹ mọ̀ fojú sum o ajásí pé ọmọ jẹ́ sum f ó common nínú gbogbo wọn ajásí pé ẹ mọ̀ fi ṣe kí ni o ẹ gbé arbitrary constant kan sí ká pé r la pé r yẹn máa bẹ̀rẹ̀ láti bò yóò mọ̀ parí sí orí n yóò mọ̀ parí sí orí n ìjẹ́ tí eléyẹn bá yé wa àdẹ̀sí mọ́ ìtumọ̀ tó jẹ́ so àdẹ̀sí mọ́ ìtumọ̀ tó jẹ́ ẹ mọ̀ ọ̀kan ló ń já ìpè mi so àdẹ̀sí mọ́ ìtumọ̀ tó jẹ́ bó ni òfin ẹlẹ́ẹ̀kejì ńkọ́ òfin ẹlẹ́ẹ̀kejì òun náà là ń pè ní kíni o tó bá jẹ́ pé n bá ní general term méjì f of r àti g of r tó ti bá wọn tó bá jẹ́ general terms méjì ìtòfin náà sọ náà ni pé kíni o r is equal to 1 tá bá gbé sum sí so f of r plus g of r ìtòfin náà sọ náà ni pé kíni o ó dàbí ká máa fún ní sum lọ́yọ̀ kọ̀ọ̀kan yóò máa jẹ́ kíni o f of r plus g of r ẹ pé kí ló jọ vector addition ajá sí pé sum náà tún satisfy kíni o linearity property ẹ rí pa rí scalar multiplication yọ níbi aláwọ̀kọ́ báyẹn so àti vector addition àwọn tó satisfy linearity property ó pọ̀ dáradára lára wọn náà ni pé differentiation wà ẹ pé tá bá wo derivative wa náà tí bá ní derivative d dx of a plus b ṣẹ̀gbọ́n náà satisfy linearity property mo lè kọ́ gẹ́gẹ́ bí kíni o d dx of a plus d dx of b so tí bá kódà ó tún satisfy eléyìí òun là ń pè ní kíni vector addition ó tún satisfy scalar multiplication náà òun náà ni pé ká pé bá ní derivative of 5x gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí 5x jẹ́ constant ẹ̀ gbọ́dọ̀ bí kí n sọ pé 5 d dx àbí ẹja lo he sí bíbá ẹ̀kọ́ mọ́ papọ̀ so d dA mo rò bó ti yà báyìí ọ̀yà bó nìyẹn náà ṣe jẹ́ bẹ́ẹ̀ a tún lè prove ẹ̀ ajá sí pé yọmọ jẹ́ summation r is equal to 1 up to n f of r plus g of r ọ̀yà ẹ̀ rí pé tá a bá túlẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan òun náà ní pé bí ti ń bá ti rí r yóò r ó mọ̀ bẹ̀ láti bo yóò mọ̀ bẹ̀ látòrí 1 yóò mọ̀ tán síbò yóò mọ̀ tán sí orí n ó yẹ já máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan ilé ọmọ jẹ́ kí ni f of 1 plus g of 1 zero ni then plus ká tún mú ẹ pé lẹ́yìn 1 kí ló kù 2 ká tún mú gbà tó jẹ́ 2 f of 2 plus g of 2 so tí bá then plus dot 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 dé ibi tó dé ẹ já sí pé mo lè gúrùpù àwọn eléyìí báyìí àwọn tó ká ń kó fáwẹ́lì yẹn f of f tí n bá kó wọn jọ mo lè ní kí ni o f of 1 plus f of 2 plus f of 3 mo rò bó ti yé mi báwọn débi tó dé then plus mo tún lè ní kí ni o tí n bá tún kó àwọn tó ní g náà jọ g of 1 g of 2 so ajá sí pé mo tún lè ní kí ni o g of 1 plus g of 2 plus débi tó náà dé mo rò bó ti yá báwọn tẹ bá ṣàkíyèsí eléyìí mo ní tẹ bá ti rí series ẹ mọ fojú kílíkọ ojú sọọmù wo ajá sí pé sọọmù lélẹyìí o r wa ó bẹ̀rẹ̀ látòrí kíni 1 so f of r lórí n then plus sọọmù lélẹyìí náà ẹ rí i pé g of what ó dà gẹ́gẹ́ bí ká gbé bí nọ́mbà kan sí bíbáyìí ká pa fi sí r níbo ni r wa ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí 1 òun náà tán sórí kíni òun náà tó sórí n ẹ rí i kó sí kíni ẹ̀rí pé ó satisfy in tí a ń pè ní kíni o vector addition kí ni wàá láǹfààní àwọn gbogbo nǹkan tí ń sọ látàárọ̀ yìí àǹfààní rẹ̀ ó náà ni pé kíni o wọ́n lè ṣàlàyé fún wa tàbí kí wọ́n wí fún wa wípé ká find kíni o sum of the first natural number gẹ́gẹ́ bí àpèjúwe so gẹ́gẹ́ bí àpèjúwe nísìn ẹ jẹ́ ń fún wa ní àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ bí ọ̀jọ̀gbọ́n náà ṣe mú àpẹẹrẹ náà wá ọ̀jọ̀gbọ́n ní kíni o find the value of the first
100 natural numbers. So Tima, excluding what? Excluding 0. Key 0 more 1 So the first 100 number, 1 plus 2 plus 3, deribo, do the 100. Kí la pè formula tá fi mọ̀ kọ́. Òun náà ni pé ṣe ń pé irú àlèkò òun náà ní gẹ́gẹ́ bí sum, yóò jẹ́ summation. Ká fáwọn nọ́mbà yìí ká fi ṣe R. R wá dẹ̀ sì bẹ̀rẹ̀ látòrí kíni o? Ó bẹ̀rẹ̀ látòrí 1, ó dẹ̀ sì tán sórí 100. Kí la pè formula eléyìí lẹ́ẹ̀kan? Òun náà ni pé tá bá fẹ́ ro sum first n natural number. Kí la ní ó mọ jẹ́ o? N times n plus 1 divided by 2. Ajá sí pé sum of first 100 natural number, wọ́n mọ̀ jẹ́ kí ni 100 times, so tí 100 plus 1 divided by 2. Bọ́n tí wọ́n bá ní ká find the sum of the first 900 natural number ńkọ́, yóò mọ̀ jẹ́ 900 times 901 divided by 2. So ajá sí pé lè mọ̀ jẹ́ kí ni o? 100 times 100 plus 1 divided by 2. Torí pé first 100 number ni. So tí táyé pé first 1000 number, ká gbọ́n pé 1000 síbí báyìí, ajá sí pé yóò mọ̀ jẹ́ kí ni o? 1000 times 1000 plus 1 divided by 2. Mo rò pé agbára èèyàn yìí, ilé ọmọ á jẹ́ 100 times 101 divided by 2. Ẹ pé tẹ́ bá ṣe síwájú sí, eléyìí yóò kù 50 o. So 50 times 101 yóò mọ̀ fún mi ní kí ni? 550. Yóò mọ̀ fún wa ní 550. Ọ̀yà, bó ni eléyìí ńkọ́? Ẹ rí pé bí táàtì mọ́ làwọn òfin eléyìí o. Ẹlẹ́ẹ̀kejì, ó ní find the value of summation R is equal to 1 to n 6R plus 5. Ẹ má gbàgbé sọ́ọ̀mù leléyìí o. Nínú òfin méjì tá a kọ́ láọ̀kọ́ òun náà ní pé kí ni o? A ní summation náà satisfy linear property. Scalar multiplication àti kí ni o? Àti vector addition. Òun náà ní pé ká pé bá ní summation of A f of R. Ìtumọ̀ rẹ̀ náà ní pé kí n gbé kí ni jáde? Kí n gbé constant mi jáde. Yóò mọ̀ jẹ́ kí ni? A summation f of R. So tí bá ní summation of f of R plus g of R, ó dàbí kí n tú àwọn méjèèjì lẹ̀, mo lè fún wọn ní sum yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Yóò mọ̀ jẹ́ summation f of R plus g of R. Bó wá ni? Ajá sí pé tí n bá fẹ́ tún arákùnrin eléyìí kọ́ńkọ́, kí ni ó mọ̀ jẹ́? Òun náà ní pé kí ni o? Mo lè lo vector addition mi fún. Táàmù méjì ni mo ní. Mo dẹ̀ ní sọ́ọ̀mù tó kó wọn sínú. Ìtumọ̀ náà ni pé mo lè fún wọn ní kí ni o? Mo lè fún wọn ní sọ́ọ̀mù yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwọn méjì jọ lọ sóde, wọ́n wá fún alámàlà. So tí wọ́n á ní ẹ̀yin méjèèjì lẹ ní o, ṣe gbé àjọ pin náà ni. So tí bá ní irọ́ èmi nìkan mo làmàlà ṣe gbà fún mi, ẹ lè gbà. So eléyìí náà mo jẹ́ kí ni o? Summation R is equal to 1 to n 6R plus summation R is equal to 1 to n 5. Ẹ rí pé a lo kí ni o? A lo òfin ẹlẹ́ẹ̀kejì. Ẹ rí pé a lo òfin ẹlẹ́ẹ̀kejì. Mo rò bó ti yé wa báyìí. So ọ̀yà, kí ni? Ẹ rí pé a tún lè gbé constant yẹn jáde o pẹ̀lú òfin alákọ̀ọ́kọ́ tí a mọ̀ sí kí ni o? Scalar multiplication. Ajá sí pé ọmọ jẹ́ 6 summation R is equal to 1 to n R. Mo rò bó ti yé? Then plus summation R is equal to 1 n 5. Mo rò bó ti yé wa báyìí. Ọ̀yà, kí dẹ̀ lélẹ́yìí ọmọ jẹ́? Kí ni summation R is equal to 1 to n R? Òun náà ni pé sum of the first natural number. So tẹ́ bá ti ríro eléyìí, kódà kó bá jẹ́ pé adùn wọn fi kọ́ summation A is equal to 1 to n A. Ẹ mọ́ dára yín láàmú. Ní tí ọmọ jẹ́ náà ni kí ni o? N plus 1 divided by 2. Mo rò bó ti yá báyìí. So òun náà ni sum of the first natural number. Ajá sí pé ọmọ jẹ́ kí ni? N times n plus 1 divided by 2. N times n plus 1 divided by 2. Mo rò bó ti yé wa báyìí. So n times n plus 1 divided by 2. Ẹ dákun súnmù yẹn yóò kú nísìn. Tó bá ti kú, so a padà wá. Ayọ̀mídé, so tó bá ti kú a padà wá. Mo rò bó ti yé wa báyìí. Hello. Ṣé ẹ ti ń gbọ́ mi padà?
Yeah. So, oh yeah. Ẹja tẹ̀síwájú. Tí mo rí screen yẹn àbí? Mo dọ́gbọ́n sí mi mọ̀ bóyá yóò lé wa jáde padà. So, ẹ jẹ́ kí okay. So Zoom yẹn ò pé 40 minutes mọ́. Ó yá ká tí mo rí screen mi padà báyìí. Àbí? So, a ti mọ̀ pé lè jẹ́ báyìí. Ó jẹ́ n plus 1. So, yóò bó ṣe jẹ́ bẹ́ẹ̀ torí sum of first natural number náà ni. Then plus. So, ibi tá a bá dé tí ẹ̀rọ yẹn fi múná lọ. Wọ́n náà ní pé kí ni o? Ẹ rí pé sum of the first natural number délé nínú òfin aláwọ̀kọ́ta kọ yóò jẹ́ n plus 1 divided by 2. Ó yá, kí ni wá ní summation eléyìí? A ní summation r is equal to 1 to n 5n. Ẹ rí pé a sọ fún alẹ́ kan. Kí ló wọ́n mọ̀ jẹ́? So ilé ọmọ jẹ́ kí ni o? Ilé ọmọ jẹ́ 5n. Mọ̀rọ̀bó tí wa ó yẹ wa bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ṣe àgbẹ̀ ó dàbí sum náà pé 5 ṣe àgbẹ̀ tá a bá gbé 5 jáde pẹ̀lú property wa scalar multiplication yóò jẹ́ 5 summation r is equal to 1 to n1. Òun náà ni pé kí n mọ ro 1 àpapọ̀ nígbà mélòó? So nígbà n a ní kí ni ọmọ fún wa? Yóò mọ̀ fún wa ní n lọ́dà bí kún ní kí ni aṣọ lọ́nà mẹ́wàá sẹ́yìn pé yóò mọ̀ jẹ́ aṣọ mẹ́wàá 1 lọ́nà n yóò mọ̀ jẹ́ 1 times n ló fi fún wa ní kí ni o n. So ajá sí pé tẹ́lẹ̀ ọmọ dì òun náà ní n a máa ní x n square plus n divided by 2 plus 5n. Ó yá ẹ rí pé 2 egi eléyìí ó kù 3 o eléyìí ó kù 3 olùgbò tí yá báyìí. Ó yá tá bá tún ṣe síwájú sí bákan náà so ajá sí pé lẹ́yìn ọmọ jẹ́ 3n square plus n plus 5n 3n square plus n plus 5n. So tá bá ti wá mọ̀ bẹ́ẹ̀. Hello. Ṣé ẹ̀gbọ́n tí mo sọ ni? Hello. Hello Ayọ̀mídé. Ṣé ń gbọ́ mi? Padà. Mo lérò pé à ń gbọ́. So tá bá tẹ̀síwájú lérí rẹ̀ eléyìí ọmọ jẹ́ kí ni o 3n squared plus 3m plus 5n yóò jẹ́ 3n squared plus 8n yóò jẹ́ 3n squared plus 8n. A lè ṣe kí ni? A lè dúró síbẹ̀ tàbí ká gbé n jáde nígbà tó yẹ pé ó kọ́ ọmọ ilé ó jẹ́ 3n plus 8. Mo bí ó yẹ wa bá ṣe mọ̀ lu fọ́múlà yẹn. Kí ni òfin aláwọ̀kọ́ tá a gbọ́dọ̀ dìmú tí ó jẹ́ alẹ́ mọ̀ lòun náà ni pé tí n bá ní summation r is equal to 1 to n 1 yóò mọ̀ fún mi ní kí ni o? Yóò mọ̀ fún mi ní n ìmọ̀ dára mi láàmú. Òfin ẹlẹ́ẹ̀kejì tá a gbọ́dọ̀ mọ̀ náà ni pé tí n bá ní summation r is equal to 1 to nr òun náà ni kí ni o? N into n plus 1 divided by 2. Ẹlẹ́ẹ̀kẹta bákan náà ẹ̀wẹ̀ òun náà ni tí n bá ní summation kf of r òun náà mọ̀ jẹ́ kí ni o? K summation f of r tí a mọ̀ sí scalar multiplication. So factor addition náà ni pé tí n bá ní summation f of r plus g of r yóò mọ̀ jẹ́ kí ni o? Summation f of r plus summation g of r. Jẹ́ tí ilé ẹ̀ bá yé wa ọ̀jọ̀gbọ́n tún fún wa ní nǹkan pé ká ṣe o. Bó ni tí n bá ní eléyìí nǹkan a ní summation r is equal to 1 up to 50r. Ìtumọ̀ eléyìí ni pé kí ni o? Sum of the first 50 natural number ìròpọ̀ natural number 50 alákọ̀ọ́kọ́ àádọ́ta alákọ̀ọ́kọ́ yóò mọ̀ jẹ́ kí ni o? 50 times 51 divided by 2. Ibi ìbàyí lẹ́ẹ̀kan mọ̀ wò a ti mọ̀ pé r yìí tó ń túmọ̀ sí náà ni pé kí ni ìròpọ̀ natural number ṣùgbọ́n kò ṣe pé orí ẹni ló dé ó dé orí 50. Ajá sí pé tí n bá kọ 50 ní tó ẹ pé 99 mo kọ́ ń bíbà yín kọ́ kí lásán ọmọ jẹ́ 99 times 100 divided by 2. Ẹ dákun jẹ́ ká dín yẹn mú. Inú ẹlẹ́ẹ̀kejì tí ọ̀jọ̀gbọ́n tún wá ní frame 47
so una ni tá bá fẹ́ ṣe lè any summation r is equal to 1 up to n, so r is equal to 1 to n. Hello. Ṣé ẹ ti ń rí screen mi padà? So ìbéèrè ẹlẹ́ẹ̀kejì eléyìí tó wà ní frame 47 ó ní 8r minus 7. Ẹ jẹ́ ká jọ ṣe léyìí papọ̀. Bó láyé ṣe léyìí báyìí? Kí ni ó kọ́kọ́ wá sọ́kàn yín ná? Òfin eléyìí lákọ̀ọ́kọ́ lò fún. Ayọ̀mídé. Òfin wo lákọ̀ọ́kọ́ lò fún eléyìí? Kí lákọ̀ọ́kọ́ ṣe fún eléyìí tá bá fẹ́ ṣe? Summation 8r minus 7. Ó ti yé? Òun náà ni pé kí ni táàmù méjì léléyìí mi ń gbọ́n tó ń sọ bóyá o fẹ́ sọ kankan. So òun náà ni pé táàmù méjì léléyìí. Táàmù méjèèjì yẹn náà lè ṣe kí ni o? A lè fún wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan. Mo rò bó ti yé wa báwọn. Ajá sí pé lè ọmọ jẹ́ summation r is equal to 1 to n 8r minus summation r is equal to 1 up to n 7. Ilé ìta ń pè ní kí ni o? Tá ń pè ní vector addition property. So ti yé, òun náà ni pé tẹ́ bá ní summation a plus b táàmù méjì ni. Òun náà ni pé ó dàbí ká fún àwọn táàmù yẹn ní summation yẹn lẹ́ọ̀kọ̀ọ̀kan yóò máa jẹ́ summation a plus summation b. So n ta ṣe ń bí báyìí nìyẹn. So nínú àwọn òfin kejì ó ní pé constant lélẹ́yìí tí ń ṣe 8 ajá sí pé a lè gba síta. So ti yé, tí a ń pè ní kí ni o? Scalar multiplication. Tá bá ní scalar a lè gbé jáde. Yóò jẹ́ summation r is equal to 1 to n r minus a tún lè gbé 7 náà jáde yóò jẹ́ summation r is equal to 1 to n 1. Tá bá ṣe síwájú sí ṣe pé tí eléyìí sìn sọ́ọ̀mù eléyìí ó bẹ̀rẹ̀ látòrí 1 ó parí sórí n kí ló ṣe déédé pẹ̀lú sum of the first n natural number. Ẹ wo àpẹẹrẹ tí mo ṣe ń bì báyìí. Ẹ pé ńgbà tó bẹ̀rẹ̀ látòrí kí ni o 1 tó tán sórí 50 a ní sum of the first 50 natural number láti 1 ìròpọ̀ láti 1 lórí 50. Ajá sí pé lẹ́yìn náà mọ̀ jẹ́ kí ni ìrọ̀pọ̀ láti 1 lórí n. A dẹ̀ ti mọ̀ pé kí ni o? Kí ni fọ́múlà tá a fi mọ̀ wá sum of the first n natural number? Òun náà ni pé ni n times n plus 1 divided by 2. So ilé máa jẹ́ kí ni o? N times n plus 1 divided by 2. Minus 7. Kí la pé property yìí lẹ́ẹ̀kan? Ta ni ó ràn mí létí? Summation r is equal to 1 to n 1. Kí ni ó máa jẹ́? Ọkọ fún wa lẹ́ẹ̀kan. Yóò máa jẹ́ ohun n lòun ó máa jẹ́. Ẹ dákun ṣáà ń tẹ̀lé wa. Òun náà ni ìtumọ̀ náà ni pé ká máa ro 1 papọ̀ lọ́nà n. Ká kó mọ́ngò kọ̀ọ̀kan papọ̀ lọ́nà 10. Ó jẹ́ mọ́ngò mélòó? Mọ́ngò 10. So ká máa ro nọ́mbà yìí papọ̀ 1 papọ̀ lọ́nà n yóò máa jẹ́ n nínú. Ká máa ro 1 papọ̀ lọ́nà Ayọ̀mídé yóò máa jẹ́ Ayọ̀mídé 1 times Ayọ̀mídé tí ń ṣe Ayọ̀mídé. So ti yé báyìí. So tá bá tẹ̀síwájú eléyìí ó jẹ́ kí ni n times n square plus n divided by 2 minus 7n. Ẹ pé 2 ogele yìí ó kù 4 àbí? Ó jẹ́ 4n squared plus 4n minus 7n. Yóò máa fún wa ní kí ni 4n squared minus 3n. Tó bá wù wá a lè gbé n jáde ilé ó kù 4n minus 3. So 4n minus 3 ìyẹn ni bá ṣe máa lo àwọn kí ni o? Àwọn sum of the first n natural number. Kí ni àwọn òfin tá gbọ́dọ̀ dìmú bí báyìí? Àwọn náà ni mẹ́rẹ̀ẹ̀rin. Láàmà fi ṣiṣẹ́. Àkọ́kọ́ náà ni pé kí ni o? Sum of the first n natural number yóò máa jẹ́
I just get sum of the first 70th natural number. You just 70 times 71 divided by 2. So now ni pé tá bá yé pé 1 ló wà níbí báyìí yóò mọ jẹ́ n. Wọ́n dẹ̀ ṣàlàyé scalar multiplication fún wa àti factor addition. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, a máa bọ́ sí frame tó kàn. Eléyìí tó jẹ́ frame 48. Ó yẹ ká lè parí program yìí lẹ́nu. Program 7 lẹ́nu. Kí ló wà ní frame 48? Ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé tí a ń pè ní kí ni the exponent number e. Ẹ̀rí pa àti mọ̀ ṣe kí ni o, àti mọ̀ bá e yí pàdé. Kí ni ìtumọ̀ rẹ̀? Ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣe kí ni o? Ọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé fún wa. Láti gbàlàyé yẹn yé, ọ̀jọ̀gbọ́n níbo ni kápẹ́ bá ní binomial expansion yìí 1 plus 1 divided by 1 divided by n raised to power n. So rọrùn fún wa láti lo Pascal triangle fẹ́lẹ̀ yìí. A lè lo tora àti ẹ̀mọ́ tí ẹni wá jẹ́. Tábà pa lọ́wọ́ sínú kíni o, oró Pascal triangle. Kódà yóò nira fún wa pẹ̀lú láti lo combination. Àkàlàṣe a lè lò. Ajá sí pé formula ẹlẹ́ẹ̀kẹta ilé ìta ṣe kíni ta derive lọ́jọ́ ní òun la lè lò. Tí ń ṣe kíni o, 1 plus nx plus n into what? N minus 1 s squared divided by 2 factorial plus n into n minus 1, n minus 2, s cubed divided by 3 factorial plus ... Ẹ dákun ẹ má gbàgbé kí ni ẹ bá ṣe ń jọ yẹn àti ara combination náà láti yọ ń jọ yẹn tẹ́ bá gbàgbé. Ajá sí pé tí n bá fẹ́ ṣe eléyìí òun náà ní kí ni o, òun ni ó mọ dúró fún x mi bí báyìí o, tẹ́lẹ̀ yóò mọ jẹ́ n mi. Bó ni tí n bá gbé sínú formula yẹn, kí ni ó mọ jẹ́ báyìí? Màmá ní 1 plus kí ni n mi o? N náà ni n. Ṣùgbọ́n kí ni x? 1 over n. Mo rò bó ti yé wa báyìí. Then plus kí ni n mi? N náà ni n minus 1 divided by 2 factorial. Kí ni x wà? 1 over n yóò mọ jẹ́ 1 over n squared. So ti yé wa báyìí. Then plus kí ni n náà ni? N into n minus 1 n minus 2 divided by 3 factorial. X wá jẹ́ 1 over n raised to power 3 plus ... Ajá sí pé tí n bá ṣe síwájú sí, ẹ má gbàgbé expansion arákùnrin yìí là ń ṣe o. Eléyìí expansion eléyìí là ń ṣe o. So ajá sí pé tí n bá ṣe síwájú sí, ẹ pé ọmọ jẹ́ 1 plus n ó gé n àbí yóò jẹ́ 1 plus 1. Then plus n into n minus 1 divided by 2 factorial times 1 divided by n square. Ṣé ni? Mo bó ti yé wa báyìí. Then plus n into n minus 1 n minus 2 divided by 3 factorial. Tá bá tún jọ fún wọn lílé ìpapọ̀ yóò máa jẹ́ kí ni 1 over n cube. Tá bá ṣe síwájú sí eléyìí ti jẹ́ 1 plus 1. Then plus ẹ rí pé n square léléyìí. N yóò gé ìkan nínú ètèlé yìí. Kí lá máa kù tá mọ̀ ní? A mọ̀ ní kí ni o? A mọ̀ ní n minus 1 over n. So yé wa. So n minus 1 ló kù mi by divided by n eléyìí. Divided by 2 factorial. Then plus ó rí pé eléyìí náà yóò tún ṣe kí ni o? Yóò gé méjì nù, yóò gé ọ̀kan nù eléyìí yóò kù méjì. Ajá sí pé a tún lè kó náà gẹ́gẹ́ bí kí ni o? N minus 1 n minus 2 divided by n square divided by 3 factorial. Tó bá yé wa, ẹja ṣe síwájú sí. Ẹ pé tí n bá tún ṣe síwájú sí yóò jẹ́ 1 plus 1 plus ẹ rí pé ní òfin eléyìí tá a kọ́ òun náà ní pé kí ni o? Tẹ́ bá ní single fraction, ajá sí pé ẹ lè tú sílẹ̀. N minus 1 divided by n yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kí ni? N over n minus 1 over n. So ti yé wa báyìí. So ẹ lè ṣe kí ni? Ẹ lè tú sílẹ̀ báyìí. Ajá sí pé ẹ mọ̀ jẹ́ n over n minus 1 over n divided by 2 factorial. Ẹ jẹ́ n pa eléyìí rẹ̀. Then plus mo tún lè tú eléyìí náà bákan náà. Yóò mọ̀ jẹ́ kí ni? N divided by n square minus 1 over n square. N divided by n square minus 2 divided by n square over 3 factorial. Mo rò bóyá wa bá. Arákùnrin yìí gélé yìí o. Ilé ọmọ jẹ́ 1 plus 1 plus 1 minus pélé ikún 1 minus 1 over n divided by 2 factorial. Then plus eléyìí
yóò tún gé kan bí báyìí kí ni ó mọ̀ kù ṣe ń pé ìta ní bí báyìí tẹ́lẹ̀ òun náà ni n square eléyìí o mo bó ti yé mi báwọn tí n bá fi fún ọ lẹ́yọ kọ̀ọ̀kan ajá sí pé eléyìí ó gé léyìí kí ni mo ní ńlẹ̀ so màá máa ní kí ni ẹja ṣe eléyìí ó jẹ́ 1 divided by n minus 1 divided by n squared so ti yé then multiply by ẹja kíyèsí o ń bọ̀ yà méjì náà ló kù méjì náà ló kù ṣáà ti ṣe àṣìṣe ẹ jẹ́ n tún wò láti bí báyìí a divide pẹ̀lú kíni pẹ̀lú n square ẹ má gbàgbé plus dot 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 a divide ẹ pẹ̀lú n raised power 3 a divide ẹ pẹ̀lú n raised power 3 a wá ṣe kíni o a fún àwọn arákùnrin yẹn lẹ́yọ kọ̀ọ̀kan a fún àwọn arákùnrin yẹn lẹ́yọ kọ̀ọ̀kan so ti yé mi so ó yẹ kí eléyìí kú kíni ẹ̀ṣẹ̀ pé eléyàn ti gé òkè òun lélẹ́yìí kọ́ má bàa fi dàrú máa lójú ẹja kọ́ báyìí ẹja ṣe ní lẹ́yọ ṣe pé eléyìí nìsín mo lè sọ pé yóò fún mi ní kíni o fáǹfààní àwọn tó ti dàrú n times n square minus 2n minus n plus what plus 2 so ti yé ṣe pé expansion wọn nìyẹn divided by n square over 3 factorial plus dot 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 so tí n bá tún ṣe léyìí síwájú sí ayé pé ọmọ jẹ́ n squared minus 3n plus 2 divided by n squared divided by 3 factorial mo rò bó ti yá báwọn divided by 3 factorial ó yá tí n bá jọ fún àwọn arákùnrin ilé ọ̀kọ̀ọ̀kan ń gbọ́jẹ́ pé wọ́n jọ ní ni ajá sí pé ọmọ jẹ́ 1 plus 1 plus 1 minus 1 over n over 2 factorial plus ó yá ilé ọmọ jẹ́ 1 so yóò bó ṣe jẹ́ 1 tàbí ẹ̀jẹ̀ nǹkan tán n square over n squared minus 3n over n squared plus 2 divided by n squared plus dot 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 over 3 factorial kí lè léyìí ṣe eléyìí ó gé kan bí báyìí so tí ajá sí pé tí mo ní òun náà ní 1 plus 1 plus 1 minus 1 over n divided by 2 factorial plus ó yá 1 minus kí lè léyìí kù 1 minus what 1 minus 3 divided by n plus 2 divided by n squared over 3 factorial yóò yí wa tí mo gbìyànjú láti sọ mẹ́ so ọ̀jọ̀gbọ́n á ní kí ni o expansion yìí yóò mọ ṣe déédé yóò mọ ṣiṣẹ́ fún gbogbo ẹni tá a bá fi sí ajá sí pé tí n bá fẹ́ sọ pé 1 plus 1 over n raised by n mọ̀ṣẹ́ bó ló fún wa lélẹ̀ yìí mo lè mọ wá 1 plus half everything raised by 2 ajá sí pé bí tí n bá ti rí ẹni bíbá yìí kí ni màá mọ gbé sí o yóò mọ jẹ́ 2 so ti yá báwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ká pé bá fẹ́ wá 3 1 plus 1 over 3 raised by 3 so ibi tí n bá tún ti rí ẹni máa gbé 3 sí yóò mọ fún mi ní tí yóò mọ fún mi báyìí so ọ̀jọ̀gbọ́n wà ní bò ní tó bá jẹ́ pé ẹni bá tóbi ńkọ́ ta ó lè sọ tí yóò mọ jẹ́ wọn náà ní pé kí ni o as n increases tí ẹni bá ti ń tóbi sí kí lẹ lérò pé yóò mọ ṣẹlẹ̀ ajá sí pé fálù 1 over n wọ́n mọ̀ ṣe kí ni o òun ọmọ dínkù sáàmọ̀dí ẹjá wo gẹ́gẹ́ bí àpẹẹrẹ kápí ẹni mi bá jẹ́ 2 sọ pé 1 over 2 nìyẹn 1 over 2 ọmọ fún mi ní kí ni 0.5 àbí ọ̀yà kápí ẹni mi bá jẹ́ 20 nǹkan kí ni 1 divided by 20 kí ni 1 divided by 20 ẹ̀yìn èèyàn rí pé tẹ bá ṣàkíyèsí 1 divided by 20 ìtí ọmọ fún mi ní kí ni o 0.05 inú ilé àtẹlé ìwò ló kéré jù rí pé léyìí ló kéré jù ẹlẹ́ẹ̀kejì ló kéré jù aláwọ̀kọlọ̀ bóò ní tí bá ní 1 over 200 ńkọ́ yóò jẹ́ 0.005 rí pé tí bí tí ìsàlẹ̀ yẹn ṣe ń tóbi sí tí a mọ̀ sí ẹni yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní kí ni o fálùwà yìí ń kéré sí
Boni, tí bá ní 1 divided by 2 million, ajá sí pé máa wà ní 0.0000 kíní kan. So tí kíní ẹ̀ bá ti tóbi sí, ajá sí pé lẹ́yìn ọmọ ṣe kíní yóò máa approach in tá ń pè ní 0, yóò mọ̀ súnmọ́ 0. Mo rò bó ti yá báwọn, yóò mọ̀ súnmọ́ 0. So náà la fi ń pè kíní o. Tí ẹni bá ti ń tóbi sí, yóò mọ̀ súnmọ́ 0. Ajá sí pé tí bá ti ń súnmọ́ 0 kí màá máa ní báyìí o. Ilé ọmọ jẹ́ kíní o. Ẹ jẹ́ nǹkan báyìí. So ajá sí pé ilé ọmọ jẹ́ 1 plus n 1 plus 1 plus ṣàpèlé ó jẹ́ 0 máa 1 minus 0. So yóò bó ṣe jẹ́ 0 tẹ́ni bá ti tóbi sí pẹ̀lú àlàyé tí mo ṣe ń sàlẹ̀. Tẹ́ni bá ti tóbi sí ajá pé yóò mọ̀ súnmọ́ 0. 1 over n ó mọ̀ súnmọ́ 0. Ilé yóò jẹ́ 0 divided by 2 factorial then plus ajá sí pé àwọn ilé náà jẹ́ kí ni o gba àwọn ilé náà jẹ́ 0 kí ni ó kúnlẹ̀ 1 divided by 3 factorial plus ... Kí la nílẹ̀ o sọ́rí pé ẹ bá ṣàkíyèsí rẹ̀ in tó kù ta ní ọ̀nà ni pé kí ni 1 plus 1 plus 1 divided by 2 factorial plus 1 divided by 3 factorial plus ... Ẹ pé ta bá ṣàkíyèsí rẹ̀ eléyìí àtúnlẹ̀kọ̀ náà gẹ́gẹ́ bí 1 factorial kódà aláwọ̀kọ́ yẹn náà lè kọ́ gẹ́gẹ́ bí 0 factorial òun náà ni pé ó dàbí pé arúgbó bẹ́ẹ̀ láti 0. So láti kọ general formula eléyìí pẹ̀lú àlàyé tí mo ti ṣe ó dà gẹ́gẹ́ bí ká máa ní summation 1 over nǹkan kan nǹkan yẹn wá ṣe kí ni o ó ní factorial nu ká pé bá wọ pé r factorial r wá ń bẹ̀rẹ̀ láti bo 0 ó dẹ̀ ṣe ń tán sí kí ni o sí infinity kí ló tó fi ń tán sí infinity torí ellipsis tẹ́ bá ti rí ọmọ mẹ́ta òun náà ni pé kí ni o kò lópin ó sì ń ṣe kí ni ó sì ń tẹ̀síwájú so ọmọ mẹ́ta yẹn là ń pè ní ellipsis ṣé ti rà òun náà ni pé kí ni wọ́n sì ń ṣàlàyé pé ó sì ń tẹ̀síwájú. Ẹ wá rí fọ́múlà tá a kọ yìí o òun là máa ń pè ní ṣé ti rà òun là máa ń pè ní exponential number. Ẹ pé tẹ́ bá tẹ calculator yín pé raised to power 1 nínú calculator yín tàbí àwọn tó bá ń lo calculator aláta ẹ pé tí wọ́n bá tẹ is equal to kí ni ó gbé wá ẹ rí pé tí ó gbé wá náà ni pé kí ni o 2 point kíní kan báyìí pé 2.7182818 so tí bá ìyẹn tó fún wa ní lélẹ́yìí o. Ẹ wá rí yóò yàtọ̀ sí raised to power s o torí tá a bá tún déwájú tá a bá dé bí àwọn series a mọ̀ ṣe àwọn Maclaurin series raised to power s yìí ó ní power series tọ̀dọ̀ tiẹ̀ tó fara pẹ́ eléyìí ṣe ìpele yìí nísìn aló fún wa ní 1 plus 1 over 1 factorial plus 2 over 2 factorial so ti tó wáyé pé raised to power s ni òun ọmọ jẹ́ kí ni o x 1 plus x then plus s over s squared over 2 factorial plus s cube over 3 factorial plus ... Roboti yaba so òun náà nìyẹn so nínú tá a padà proof náà ni pé gbogbo power eléyìí là ń pè ní power series in ascending power of s power series so ti ẹ rí pé power ni ó dẹ̀ ní series nínú series ni àwọn addition yorùbá tó wà ń bẹ̀ so power series òun ni fún raised power s fún nìkan lélẹ́yìí òun náà ni pé 1 plus 1 plus 1 over 2 factorial plus 1 over 3 factorial plus ... so ti yóò bá ṣe proof ẹ̀ wáyẹn bẹ̀tẹ̀ wáyé pé raised to power s á padà ṣe a lè lo in tí a ń pè ní Maclaurin series láti bí power series láti fi ṣe kíni láti fi gbé wá ságbọ́n ní in tá a máa ní ni pé 1 plus x plus s square over 2 factorial plus s cube over 3 factorial so nínú àwọn mechanism tá a fi mọ́ ń kọ àwọn function ní power series òun ni Maclaurin series wà tàbí ká pè tá a tún ní Taylor series náà so á débẹ̀ Maclaurin series àti Taylor series so the mechanism tá a fi mọ́ ń gbé kí ni o function sí power series so raised to power s ní power series in tó fún wa lélẹ́yìn mo bó ti yá but ní sigma notation instead tó fi jẹ́ pé 1 over r factorial ni s raised to power r ni s raised to power r divided by r factorial ẹ pé tẹ́ bá ṣàkíyèsí formula yìí náà òun náà ni pé kí ni o àti s raised to power r dẹ̀ wá bẹ̀rẹ̀ láti 0 ó tán sórí infinity ìgbà tí r mi bá jẹ́ 0 ṣe pé yóò mọ̀ jẹ́ s raised to power 0 divided by 0 factorial plus ìgbà tí r mi bá jẹ́ 1 ńkọ́ s raised to power 1 divided by 1 factorial plus ìgbà tí r mi bá jẹ́ 2 ńkọ́ s raised to power 2 divided by 2 factorial plus ... ẹ pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ọjọ́ eléyìí x
ilé ó jẹ́ 1x plus x squared divided by 2 factorial plus dot. Mo rò bó ti yá báyìí. Ó yá kí wá láǹfààní lè àti mọ i o àdẹ̀ ti mọ fálù tó jẹ́. Bó ni tí wọ́n bá ní ká lò ká fi wá nọ́mbà kan kọ́ bí àpẹẹrẹ irú àpẹẹrẹ tọ́jọ́ ọgbọ́n mu wá ní frame 49 ó ní ká lo series yẹn use the series expansion tábà ti ṣe so that a pè àsọdọ̀jọ́ mi to find the value of e raised by 0.1 accurate to what? To 3 significant figure. Kí ni significant figure? Ọ̀nà pé nọ́mbà tí è ṣe 0 mẹ́ta alákọ̀ọ́kọ́. Ó yá bó láyé ṣe léyìí e raised by 0.1 bùkátà láti dára láàmú rárá ẹ kọ́kọ́ kọ fọ́múlà e raised by s. Ṣe pé mo ní e raised by s exponential function yìí ní power series kí ni mo ní yóò mọ̀ fún wa 1 plus x plus s squared divided by 2 factorial plus s cube divided by 3 factorial plus dot. Òun ni pé ó tún tẹ̀síwájú. Ajá sí pé e raised by 0.1 mi ni pé kí ni ibi tí n bá ti wá rí x màá máa fi kí ni sí o màá máa fi 0.1 sí. Ó yá ẹjá ṣe ajá sí pé ọmọ jẹ́ 1 plus 0.1 plus 0.1 squared divided by 2 factorial plus 0.1 raised by 3 divided by 3 factorial plus dot. Ẹ pé tẹ bá ṣe sí ilé ọmọ jẹ́ 1 plus 0.1 plus so 0.1 squared tẹ bá ṣe lè divided by 2 yóò fún mi ní 0.005 so ti yé wa then plus tẹ bá ṣe lè náà yóò mọ̀ fún mi ní kíni o 0.0001 6 ẹ dẹ̀ mọ̀ pé mo ní tàbá ní 6 kí ni yẹn o recurrence kí ni yẹn recurrence number ni yẹn a kàn lè kán mọ́ sórí lórí ìtumọ̀ ọmọ tá a kán sí lórí yẹn ni pé kí ni o 6 yẹn sì ṣe kí ni 6 yẹn repeat ara rẹ̀ ajá sí pé kí lélẹ́ ọmọ jẹ́ ní 3 significant figure bùkátà láti dára láàmú tàbá rí eléyà àti eléyìí papọ̀ yóò fún wa ní 1.1 so ti yé òun náà ní 1.1 plus 1.0 àti 0.2 àyàn pé yóò fún wa ní 1.1 so ti yé tàbá tún rí eléyìí náà sí ńkọ́ 1 plus 1 plus 0.0005 so ti yé mi báwọn so ilé yóò jẹ́ kí ni 1 kilo kọ̀ so tẹ bá tún ro àwọn eléyìí náà mọ̀ ẹ pé tẹ bá ṣe kí ni tẹ bá ṣàkíyèsí rẹ̀ tẹ bá tẹ calculator wa tẹ bá dẹ̀ gbé sí kí ni 3 significant figure in time ní ilé 1.11 òròbó tí yé mi báwọn yóò mọ̀ fún wa ní 1.11 ṣé mi mọ̀ báyà gbọ́ àlàyé mi bó wà ní ká pé e raised by minus 0.25 la fẹ́ fi wá ńkọ́ táyé pé e raised by minus 0.25 la fẹ́ fi wá ńkọ́ òun náà lè rárá òun náà ni pé ibi tí n bá ti rí kíni o ibi tí n bá ti rí x nínú expansion yìí kíni màá máa fi sí nísìn minus 0.5 ẹ dẹ̀ mọ̀ pé e raised by x mi òun náà ni kíni 1 plus s squared divided by 2 factorial plus s cube divided by 3 factorial plus dot. Ajá sí pé ọmọ jẹ́ 1 plus minus 0.25 plus minus 0.25 squared over 2 factorial plus minus 0.25 divided by 3 factorial plus dot. Again, consistent. Minus 0.25 divided by 3 factorial plus dot. Ẹ dákun ṣe ó ti yé wa. Torí àkókò ti lọ púpọ̀. Bí báyìí la mọ̀ dúró sí lónìí. Ká má gbàgbé kí ni ta kọ́ lónìí náà ni pé kí ni o. Tá bá ní summation of first n natural number ní sigma notation náà ni kí ni o. R summation R is equal to 1 up to nr. Alone ni wọ́n mọ̀ fún wa ní kí ni n times m plus 1 divided by 2. Ó ṣe déédéé pẹ̀lú triangular number. Eléyìí tá a ṣàlàyé ní ọ̀sẹ̀ tó lọ́hùn. So n ta tún gbọ́dọ̀ dìmọ́ náà ni pé summation R is equal to 1 n tó bá yẹ pé 1 ni kí ni wọ́n mọ̀ fún wa o ẹni ni o torí mo ti mọ̀ pé tí n bá ro 1 papọ̀ lọ́nà n yóò mọ̀ fún mi ní 1 times n tí n bá kó mango ọyọ kan papọ̀ lọ́nà mẹ́wàá náà ni mo rò bó ti yá wa so mẹ́wàá náà ni ọ̀yà nínú àwọn tá a tún mọ̀ òun náà ni linearity property aláwọ̀kọ́ òun náà ni pé tí n bá ní summation kf of r kí n mọ́ dára mi láàmú kí n gbé constant yẹn jáde ni o yóò jẹ́ k summation f of r nínú àwọn tá a tún kọ́ òun náà ni pé kí ni summation
So f of r plus g of r òun mọ̀ ṣe déédéé pẹ̀lú kíni o summation f of r plus summation g of r. A dẹ̀ sì kọ́ kíni pẹ̀lú a kọ́ exponential function náà a ní e gangan fúnra lára rẹ̀ òun náà ní kíni òun ló fún wa ní 1 divided by 0 factorial plus 1 divided by 1 factorial plus what plus 2 divided by 2 factorial plus what 1 divided by 2 factorial plus 1 divided by 3 factorial plus dot dot dot. Òun ló ń ṣe déédéé kíni òun lè ń ṣe déédéé e tó jẹ́ pé tá a bá kọ́ ní kíni o ní sigma notation form ẹ rí pé yóò máa jẹ́ summation 1 divided by r factorial r ó máa bẹ̀ láti 0 yóò máa parí sórí n. So mo dẹ̀ sọ fún wa pé tó ní tó bá pé response nǹkan wọn náà ní pé tá a bá fẹ́ kọ́ exponential function yìí ní power series á padà ṣàlàyé tá a bá dé Maclaurin series bó ṣe jẹ́ bẹ́ẹ̀ pé kíni 1 plus x squared divided by 2 factorial plus x cubed divided by 3 factorial plus dot dot dot. So mi mọ̀ bóyá lẹ́nìkan tó ní béèrè kan àbí béèrè mìíràn kó tó di pé a parí ẹ̀kọ́ náà lónìí. Ìbéèrè ẹ dákun sóyè wa. So ìgbà tí ó sì béèrè mọ́ a mọ̀ parí program 7 níbí báyìí lágbára Ọlọ́run bá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa bẹ̀rẹ̀ program tó kàn so eléyìí program 8 láti page 246 so ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé partial fractions so ó fẹ́ mọ̀ ṣàlàyé partial fractions so ìgbà tí ó sì béèrè mọ́ ká mọ́ gbàgbé fáfáà ní àwa ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí à ń tẹ̀lé wa lọ tó bá di ọ̀la a mọ̀ tẹ̀síwájú JAMB UTME series wa so eléyìí tá a tún mọ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mìíràn ní ibẹ̀ yẹn náà so títí tí a fi pàdé ní ọ̀la ẹ ṣé púpọ̀ ó dàárọ̀.